Swaga TV ni ẹ máa wò. Swaga, Swaga. Kìlà ó sọ gbà tí bàbá bá pé wá ó pé ọmọ ṣíwọ́ kò máa bọ̀ wàá jí iṣẹ́ rẹ̀ o. Abiyamọ o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Abiyamọ o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Ìgbà tó bá ta kòkó pé ká fẹ̀yìntì jẹun ọmọ. Ikú ó dàkúnyé jẹ́ ká jèrè ohun abáfowórọ̀ ṣe. Ó sì ń dàbí àlá lójú mi ni. Ikú tó pa Mojí Ọláìyá ó ń dàbí àlá lójú mi ni. Ikú tó pa Mojí Ọláìyá ó ń dàbí àlá lójú mi ni. Ó dìgbà ó dìgbére. Ó dìgbà ó dìgbére. Ó dìgbà ó dìgbére. Ó dìgbà ó dìgbére. Ṣé pé ìpàdé tún dójú àlá? Ó dìgbà ó dìgbére. Mojí Ọláìyá bó dọ́run ṣọ̀run rẹ̀. Gbogbo ọ̀rẹ́ ló ṣe lédè lẹ́yìn rẹ̀. Gbogbo ní sinimá gbogbo wa ń ṣe lédè lẹ́yìn rẹ̀ o. Màmá àtọmọ tí Mojí Ọláìyá fi sílẹ̀ ló gbomijé lójú mi. Wọ́n ṣe bí màmá fọ́mọ ẹ lè dàbí mọ̀dà ọmọ. Wọ́n ṣe bí màmá fún kókó ọmọ ẹ lè dàbí màmá ìkókó. Mo ní abiyamọ o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Abiyamọ o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Ìgbà tó bá ta kòkó pé ká fẹ̀yìntì jẹun ọmọ. Ikú ó dàkúnyé jẹ́ ká jèrè ohun abáfowórọ̀ ṣe. Ọ̀yá orí mi gbà mí ó má jẹ́ n ṣọ̀fọ̀ ọmọ. Gbà mí ó má jẹ́ n ṣọ̀fọ̀ ọmọ. Agogo. Ara ẹ wá o ẹ wá gbóhùn tí mo fẹ́ sọ. Ẹ dákun dábọ̀ o ẹ bá wá nǹkan fìdílé náà. Ikú tó pa Mojí Ọláìyá òwe ló pa fún tèmi tìrẹ. Listen, àwáyé má lọ́kàn sí nínú wa. Mojí Ọláìyá ìwọ náà rí nínú fọ́tò. Fọ́tò tó dára jù nínú fọ́tò ẹ. Ikú ló fà á tán fi ṣòbítúárì ẹ. Abiyamọ o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Abiyamọ o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ. Ìgbà tó bá ta kòkó pé ká fẹ̀yìntì jẹun ọmọ. Ikú ó dàkúnyé jẹ́ ká jèrè ohun abáfowórọ̀ ṣe. Agogo. Gbogbo ní sinimá pátápátá. Ṣé fura ni ayé máa ń sọ wá lẹ́nu.
mọ́mì dádì ṣáyé yóò ní sọ wá lẹ́nu wà lọ́dọọdún ló máa ń kú ọlọ́run ṣé wọ́n yóò máa wò wá níran ni ọlọ́run o ṣé wọ́n yóò máa wò wá níran ni o. Mojí Ọláìyá bó dọ́run ṣọ̀run re ọ̀rọ̀ rẹ̀ dàbí àlá lójú mi ni. Kìlà oró kìlà ó sọ gbà tí bàbá bá pé wá pé ọmọ sí wọn kò máa bọ̀ wájú iṣẹ́ o. Agogo dà nígbà tí mò ń wọ bí lálẹ́ yìí mo ráwọn èèyàn kan gbogbo wọn mú soft drink lásán wọn dúró sẹ́yìn wọn dúró sókè níbẹ̀ yẹn mo fẹ́ kó dá ọ lójú pé èèyàn kan náà ni ó mú soft drink nígbà tìyẹ tó bá di lọ́la. Mojí Ọláìyá gbogbo wa là ń ṣe lédè lẹ́yìn rẹ̀ àwa kọ́ ikú ló yọ fóònù nọ́mbà rẹ kúrò lórí fóònù nọ́mbà gbogbo wa. Àbíkẹ́ ikú ló yọ kúrò lórí friend list mi. Ṣùgbọ́n kárìíra lọ́rùn ló dájú ó kò yẹ ká fààyè ṣáàrí mọ́ ó kárìíra lọ́rùn ló dájú ó kò yẹ ká fààyè ṣáàrí mọ́. Agogo dà mo rántí lọ́dọọdún. Lọ́dọọdún ní Magodo la máa ń ṣe bẹ́ẹ̀dẹ̀ fún Mojísọ́lá Ọláìyá. Àṣe 2017 yìí a ò ní lè ṣe bẹ́ẹ̀dẹ̀ yẹn. Ó dìgbà ó Mojísọ́lá. Ó dìgbà ó Mojísọ́lá ó dìgbà ó Mojísọ́lá. Àbíkẹ́ Ọláìyá ìpàdé tún dojú àlá ó dìgbà ó Mojísọ́lá. Ṣé pé a ò ní lè rí Mojí Ọláìyá mọ́? Àṣé pé ìpàdé tún dojú àlá ká tó lè rí Mojí Ọláìyá tiwa. Christiana Raymond Mama Miriam Ṣódà Mama Dúnọlá Òṣódà o ṣódẹ̀dá kó fi wá sílẹ̀ kó lọ. Gbogbo ọ̀rẹ́ ló ṣe lẹ́lẹ́lẹ́yìn rẹ̀ Mojí. Gbogbo nísì ni má ṣe lédè lẹ́yìn rẹ̀ o. Àtàwọn tó ń bá ọjà àtàwọn tó ń bá ọ̀rẹ́ gbogbo wa lápapọ̀ là ń ṣe lédè lẹ́yìn rẹ̀.
Good evening, ladies and gentlemen. Good evening, ladies and gentlemen. At this junction, I would like to invite some people on this podium, please. I want the planning committee for this very program to come on stage with me here. I'm talking about the friends of MOJI OLAIYA in the industry. Thank you. Thank you, thank you. Please, let's form a straight line, please. Thank you. Bimboshi, Kuti, Mr. Demola, you're all welcome. Ohun tí mo kàn fẹ́ kí gbogbo wa ṣe ni wípé, listen to me. Thank you. You're all welcome. Àdúrà mi ni wípé láàrin gbogbo wa àti gbogbo òṣèré pátápátá ní Nàìjíríà, Ọlọ́run máa bá wa dáwọ́ ikú òjijì dúró. Ẹ jẹ́ ká gbọ́wọ́ tún wa sókè. Bíbélì sọ pé ọwọ́ ọ̀tún Olúwa la gbéga, ọwọ́ ọ̀tún Olúwa ń ṣiṣẹ́ agbára. Ó ní ohun tí a bá tú láyé a tú lọ́run. Bẹ́ẹ̀ ni ohun tí a bá dè láyé a dè lọ́run. Láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, a ní bá wọn nọ́jà wàràwàrà mọ́. Léni ohun tá a fẹ́ ni wípé a fẹ́ ikú òjijì mọ́. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú láàrin wa láti wákàtí ọ̀wọ̀ yìí lọ, a ní bá wọn nọ́jà wàràwàrà. Gbogbo àwa tá a dúró tá a wá show last respect wa fún MOJI, a plan eléyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n rírò ń tèèyàn ṣíṣe ń tọ́ Ọlọ́run ọba. Ohun tí mo mọ̀ ni wípé níwọ̀n gba ìgbà tí gbogbo wa máa lò láyé, inú ògo láti máa lò, a ò ní lò nínú pósí. Mo gbàládùn alẹ́ kan sí, a ní fírú eléyìí san fúnra wa. Ẹ jẹ́ ká kàn máa juwọ́ tún ẹ̀ sókè. We just want to say goodbye to her. Listen to me. Somehow, someday, somebody's going to say goodbye to you as well. Either you like it or not. Gbogbo wa la jẹ gbèsè ikú. Awáyé má lọ kàn ò sí láyé. So ẹ jẹ́ ká máa juwọ́ tún wa sí. Pé Mojísọ́lá a ó pàdé lẹ́sẹ̀ Jésù, MOJI OLAIYA níbi tí a kò ní ara wa. A ó ríra wa, a ó yọ̀ mọ́ra wa. Jésù ni. Ẹ kọ sílẹ̀, kò sẹ́ni tí kú máa kàn nínú wa, kò sẹ́ni tó máa kú kú òjijì nínú wa. Àṣẹ Elédùmarè ni ọba tó ní gbogbo ògo. A ní tún máa juwọ́ sí Mojísọ́lá wípé kárìíra lọ́rùn ló dájú. Ó yẹ ká fàyè ìṣàrí mọ́. Kárìíra lọ́rùn ló dájú. MOJI OLAIYA, ó yẹ ká fàyè ìṣàrí mọ́. Thank you very much. God bless you, sir. A ó pàdé létí odò. Ẹ̀yin èèyàn wa tó kù, ẹ bá wa dìde. A ó pàdé létí odò. Tẹ̀sẹ̀ áńgẹ́lì tètè Mojísọ́lá tó mọ yàrá bí kírísítálì lẹ́ẹ̀bà ìtẹ́ Ọlọ́run. A ó pàdé o. A ó pàdé létí odò. Odò dídán, odò dídán náà. Pẹ̀lú àwọn mímọ́ lẹ́bàá odò tó ń ṣàn lẹ́bàá ètè. Fétí Àbálógun òkú àdúró tì. Gbogbo ẹgbẹ́ òṣèré pápá ẹ kú àdúró tì. Dayọ̀ àkú ara fẹ́ra kù. Bímbọ̀ṣìn àkú ara fẹ́ra kù. Bísí Ìbídàpọ̀ àkú ara fẹ́ra kù. Gbogbo òṣèré pátápátá o àkú ara fẹ́ra kù. Ilẹ̀ onílànà gbẹ̀jẹ̀ gbogbo wa mọ́ o.
lágbára Ọlọ́run lórúkọ Jésù ọlá tí ànábì wa Muhammad ilẹ̀ onílànà gbẹ̀jẹ̀ gbogbo wa ilẹ̀ onílànà gbẹ̀jẹ̀ gbogbo wa mọ́ o ilẹ̀ onílànà gbẹ̀jẹ̀ wa mọ́ o adániwáyé àdàbòbò wa o ilẹ̀ mọ́lànà gbẹ̀jẹ̀ wa mọ́ o wí bẹ́ẹ̀ ilẹ̀ mọ́lànà gbẹ̀jẹ̀ wa mọ́ o ilẹ̀ mọ́lànà gbẹ̀jẹ̀ wa mọ́ o adániwáyé àdàbòbò wa o ilẹ̀ mọ́lànà gbẹ̀jẹ̀ wa mọ́ o ìbànújẹ́ ó dìgbò ṣe ká má má tún ríra mọ́ ẹkún ò ṣe ó dìgbò ṣe ká má má tún ríra mọ́ lórúkọ Allah la bá òpin yà o látọjọ́ òní lọ ká má má tún ríra mọ́. Thank you all, we love you all. Àwọn ẹgbẹ́ rẹ̀ ò àti dòrìṣà ṣìgìdì gbòǹgbòǹ àti dòrìṣà àdòrìṣà lálẹ́ àdòrìṣà lóru ṣìgìdì gbòǹgbòǹ àti dòrìṣà. Ìbúra nìkan ló kù báyìí. Òwì falára kò búra. Mo wí falára. Ọmọ́tọ́lá ọmọ Adébísí ó ṣèlérí lónìí àwọn tó nílẹ̀ sì ti mú wọlé àṣẹ bẹ́ẹ̀ léwúrẹ́ ń ké bẹ́ẹ̀ làgùtàn ń fọhùn màálù tó jẹ́ baba ńlá baba wọn bẹ́ẹ̀ ní ké ní mẹ̀sì àwọ̀ tù nífẹ̀ẹ́ o. Swaga TV ni ẹ máa wò. Swaga TV ni ẹ máa wò. Swaga náà ni Swaga náà ni Swaga náà ni o. Gbẹ̀ngà ọmọ Adéwùsì mo ní Swaga náà ni Swaga náà ni kó máa Swaga lọ ní nínú mọ́tò ẹ máa Swaga lọ nínú ilé kó máa Swaga lọ tó bá wà lórí ìtìbí kó máa Swaga lọ nílé iṣẹ́ kó máa Swaga lọ Swaga náà ní bàjẹ́ títí láéláé èmi fọwọ́ sí Àyùbá. Àyùbá mi fọwọ́ sí Àyùbá. Ṣé wọn náà fọwọ́ sí pé kó máa Swagalicious lọ kó máa Swagalicious. Mo fọwọ́ sí kó Swaga Déwálé o. Èmi fọwọ́ sí kó Swaga Déwálé o. Tó bá rẹ́ni tó bá ti Swaga fún, ó ti dá fónítọ̀ òun Àyùbá kọrin kọrin. Swaga Swaga. Kó Swaga fún mi, kó Swaga fún gbogbo wa. Àní kó Swaga fún mi, kó Swaga fún gbogbo. Bí mo ṣe kọrin ijó Swaga lárinrin. Ẹ lè wá ọ̀sán. Báyọ̀wá, tó bá Swaga fún wọn, á Swaga fún mi. Ohun Ọlọ́run bá bá àgbàṣe òkú bá fọwọ́ sí. Ohun Ọlọ́run bá aṣọ kò dẹ̀ ní bá jẹun. Swaga náà ni Swaga náà ni Swaga náà ni o. Swaga náà ni Swaga náà ni Swaga náà ni. Swaga TV ni ẹ máa wò. Swaga Swaga.